Òní Ọjọ́bọ̀ ni wọn yóò ṣe àdúà ọjọ́ mẹ́jọ fún Anti Ajara, òṣèré tíátà tó jáde láyé. Òní Ọjọ́bọ̀ ọjọ́ 12 oṣù kejì ọdún 2026 ni ètò àdúà ọjọ́ mẹ́jọ tí a mọ̀ sí fìdáù yóò wáyé fún olóògbé Ajara Mọ́rẹ́nikẹ́jì Lásìsì, gbajúmọ̀ òṣèré tíátà tó jáde láyé lọ́jọ́bọ̀ tó kọjá. Òṣèré tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Anti Ajara náà jáde láyé lọ́jọ́ 5 oṣù kejì ọdún 2026 yìí lẹ́yìn àìsàn tó ní ṣe pẹ̀lú ẹ̀dọ̀, tó sì tún wà nípò ìlóyún lásìkò tí ọlọ́jọ́ dé náà. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Anti Ajara kò tètè mọ̀ púpọ̀ nípa rẹ̀ lásìkò tó jáde láyé náà. Àtẹ̀jáde tí wọ́n fi kéde àdúà ọjọ́ mẹ́jọ rẹ̀ yìí sọ díẹ̀ nípa rẹ̀. Gẹ́gẹ́ bí ìkéde náà ṣe wí, ọjọ́ 8 oṣù keje ọdún 1999 ni wọ́n bí olóògbé Ajara Mọ́rẹ́nikẹ́jì Lásìsì. Nígbà tí yóò fi jáde láyé yìí, ẹni ọdún 27 ni wọ́n ní Anti Ajara jẹ́. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ tí Anti Ajara kú náà ni wọ́n sin ní ìlànà ẹ̀sìn Islam. Nípa ibi tí ìsìnkú náà yóò ti wáyé, ojúlé 4 òpópónà Tẹ̀rìngbìlò Berkeley Estate, Abúlé Ẹ̀gbá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n pè é. Gbogbo bí ìròyìn náà bá ṣe ń lọ, a ó máa mú wá sí etí ìgbọ̀yìn. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.